wọ́n pètè pèrò lérí ẹ̀ kò gbọ́ ọmọ wọn kò gba ya wọn kò jù wọ́n jìbìtì kò sì pamọ́ kò bá nǹkan wọn jẹ́ ìtòlóhùn jẹun náà níbi wọn nú ni wọ́n fẹ́ torí ẹ̀ lélù wọ́n wá ṣe ètò pèrò wọ́n wá wò ike kíláàsì ẹ jẹ́ ká sánsán rẹ̀ àbí ká pa àbí ká lè jáde ọlọ́run ló ti pé mẹ́ta wọ́n fẹ́ pọ́ wọ́n fẹ́ sánsán ni wọ́n fẹ́ lè jáde ó níwà faramá ń bẹ́ẹ̀ tí wọ́n bá pọ́ iṣẹ́ òní kọ̀ntínú tí wọ́n bá sánsán rẹ̀ má dé òní lè kọ̀ntínú jáde ní kó o ṣe yíra ní kó kó Mákà kó wá lọ sí Madina ìjọ náà ní lọ sí Suratu Tauba ìjọ tọrọ ń wá dé. Lakal hamdu ya Salijudi. Lakal hamdu ya Salijudi wale fadili wale wala. Tabarakita tuti man tasau wa tamunahu. Tabarakita tuti man tasau wa tamunahu. Ọ̀dọ̀gbà kan lówó títí ọwọ́ fẹ́ dúpẹ́ fọlọ́run ó wá ní ọlọ́run ọba. Lakal hamdu ya Salijudi. Ọlọ́pàá ẹ̀tìrí ọlọ́run ọba ni kò máa jẹ́ o. Ya Salijudi. Ọba ọlọ́rẹ̀ ẹ̀ta tí tẹni tó bá wù lọ́rẹ̀. Wàlúbọ́dì ni. Ọlọ́run ọba lórí táǹkì lọ́rẹ̀ ẹ̀ta lọ́wọ́. Ọlọ́run ọba lọ́lọ́lá lọ́wọ́. Wàlíhùlá. Ọlọ́run ọba lórí gíga lọ́wọ́. Tabarakita tuti mọ̀tàṣà àtẹ̀múnà o. Ọ̀tọ̀ ní kéèyàn ọ̀gá kọjọ́ra wọn. Ọlọ́run wa da méjèèjì pọ̀ fún yàn ẹlòmíín lọ́lá ó sì ga iná àtọ́ga làwọn bá wà wọ́n ga lérí ilé ọlọ́run fi wọ́n múlẹ̀ dání ni iná àtọ́ga làwọn tí ń ṣèjọba wà ọlọ́run fi wọ́n múlẹ̀ dání ni iná àtọ́ga lọ́lá làwọn olówó wà ọlọ́run àbálò mẹ́tẹ̀ẹ̀ta ó ní àmọ́ o. Bàbá àkìtà tún ti máa tọ́jà àwọn ẹ̀dẹ̀múnà o. Bàbá àkìtà tún ti máa tọ́jà àwọn ẹ̀dẹ̀múnà o. Bàbá àkìtà tún ti ọba òní tó ti máa tẹ̀síà ẹni ọba wọ̀ ọ́ lò fún. Àtẹ̀múnà ò máa ń tàṣà. Ẹni bá wọ̀ ọ́ lọ ọwọ́ akọ̀ fún yóò pé kò sí ní dáhùn ọlọ́run tó dẹ́ iná síláàtì lóhùn òun lọ́ fa pẹ́ o. Alhamdulillah. Ẹjẹ́ àjọ dúpẹ́ fọlọ́n pé alhamdulillah. Alhamdulillah. À ń ṣe ìrántí 25 years lónìí. Àwọn àfáà wa àwọn oníbèrè ń béèrè pé ìjọ jẹ́ akámasí alifásírì nínú Islam kí ọ̀ká wò sùsùn kó kó àwọn èèyàn jọ ó lóun fẹ́ sanfásírì. Àwọn onímọ̀ wa dáhùn wípé ọ̀tọ̀ kásì tọrọ gangan ni wọ́n ń pè ní káńpè ní jáwá ojúlówó ojú ọmọnìyàn àṣeyọrí ẹ̀mí. Ìwà ṣe é wù ebe kásì alifásírì kárántí ọjọ́ méjì lèyàn wá rántí láyé ọjọ́ àṣeyọrí àtọjọ́ tó kù díẹ̀ káàtó ọjọ́ tó yẹn páàsì àtọjọ́ tó yẹn fẹ́ẹ̀lì. Méjèèjì ní máa bá yẹn láyé àmọ́ tó bá jẹ́ pé ọpáàsì púpọ̀ láyé ju bó ṣe fẹ́ẹ̀lì lọ ẹnì kò ní rántí bó ṣe fẹ́ẹ̀lì mọ́. Àwọn bá pé ní o ti dáyé òun fẹ́ẹ̀lì yọ ọpáàsì wò kí ẹlòmíì nù ayé ẹ̀ pẹ̀lẹ́ ni wọ́n máa kí ìkíni kú oríire pé ẹ kú oríire nù ayé ẹ̀ ó kéré. Ẹlòmíì nínú ayé ẹ̀ wọ́n ń sẹlẹ̀bírẹ̀tì ẹ̀ ní ojoojúmọ́ ni ọ̀dẹ̀ àbí ẹni pé kò sí ẹ̀ ní ṣòro kankan láyé. Àwọn ọjọ́ nìlọ́nà wọn bá ń sọ ní Suratu Ibrahim ipe. Wọ́n lọ́kọ̀ọ́dẹ àrísọ́ni náà mú sáà fi àyàtì náà àní àkìrìjì kò má kàbí náà súnmọ́ ti lánàá. Ọlọ́ni rẹ̀ Musa. Àrísọ́ni Musa bí àyàtì náà. Anáṣẹ́sẹ́ ànàbì Musa. Bí àyàtì náà. Pẹ̀lú àwọn ọlọ́mọ ọba. Àní àkìrìjì kò má kàbí náà súnmọ́ ti lánàá.
lọ rẹ́sítú àwọn tí a jẹ inú àwọn Bani Israel àwọn tí wọ́n mú sí lẹ́rú àwọn tí wọ́n ní kápá kankan máa mú wọn kó ní òkùnkùn bá mi mú wọn lọ sínú mọ́lẹ̀. wọ́n dé kiri bí ayé mi lẹ́. Musa sẹkiri ń bí aya mi la ọjọ́ ni ọjọ́ àṣeyege rẹ̀ ń rántí ẹ̀ ọjọ́ tó ṣàṣeyọrí mi kéde ogun èèyàn lè yàn máa ń ṣe ti yọrí ẹ̀ ọlọ́run ní ìwọ Musa rántí ọjọ́ mi. sẹkiri ń bí ayé mi láyì. àwọn ọjọ́ yẹn nínú àwọn ọjọ́ tó yẹn rántí ní bẹ́ẹ̀ lọ́jọ́ jimá kò sí tó jẹ́ kọ́lọ́mọ̀ ní ká rántí jọ jimá ọjọ́ ni wọ́n bí Ádámà ọjọ́ náà lọ gbẹ̀mí ẹ̀ ó ti dọjọ́ tá a bá ti ń kí jimá à ń sè rántí ànábì Ádámà ni ó ní ayé ọ̀làdì náà àmọ́nà sánú di àdìsọ láti fi yà ọ̀dọ̀gbọ̀n máa tì. pàṣẹ àwọn ilé ìdíkì ńlá ìwọ́n sọ̀rọ̀ lùbáyé ọ̀dọ́ àlékún kẹrù làkún kùtùn dàlámù. aráàlú ẹ̀ ní bẹ́ẹ̀ lọ́jọ́ tí àwa wà tá Ádámà tí wọ́n pàdé l'Árafà ọjọ́ kan ọjọ́ ni àrùbáyé lè má lẹ̀ lọ sí Suratul A'raf àyà 22 ọjọ́ tá Ádámà tàwa tí wọ́n pàdé l'Árafà ọjọ́ wo ni ọjọ́ kàtà méjèèjì nara wọn. fàdàláwù má fi gùrú rí fàlà máa dá kó ṣàjẹrẹ dàbàdà tí lọ́wọ́ máa sáwọ́ àtúmọ̀ ọ̀tọ́ bí kan yàtọ̀ bá ní alẹ́ yìí máa mi wọ́n kì í dáná wàdádáwù máa gùn máa alamu ani akuma antilikuma sadati wa kọlama ina seitana la kọwado. wọ́n bẹ nínú àdìjẹ́ náà àmọ́jẹ́ kí wọ́n pàdé àràfà ni àwáwà àti Ádámà ti pàdé inú ọjọ́ tá a rántí ni inú ọjọ́ tá a rántí láyé òun lọ́jọ́ tá Al-Qur'ani sọ̀kalẹ̀ Ọlọ́run fi rántí ọjọ́ nílóbi Laylatul Qadri náà sẹ́nà fi Laylatul Qadri. wa ma adraka ma Laylatul Qadri Laylatul Qadri khayrun min alfi shahrin تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى inú ọjọ́ téèyàn rántí láyé àwọn àrántí ni Ọlọ́run fún àwọn àyè rántí kalẹ̀ kò sí tóbi tó abádé Mákà kò sí Sàfá kò sí Márúwà ọmọ pọ̀sẹ̀sẹ̀ lọ wájú ọpọ̀sẹ̀sẹ̀ lọ sẹ́yìn bó o ṣe bó o lọ múra òpè bó o ṣe bó o lọ ájì òpè kí Ọlọ́run fi rántí bẹ́ẹ̀ ọjọ́ tí wọ́n bí Ismaila nìyẹn. الصفا والمروة بشعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليهما أن يطوف بهما. Ismaila Ọlọ́run fi rántí bẹ́ẹ̀ bá a ṣe rántí Ismaila nínú àwọn ọjọ́ téèyàn rántí ọjọ́ sàlẹ́ǹtì tí wọ́n bá sàlẹ́ǹtì ẹ̀dá tọ́lọ̀ wá ní orí sàlẹ́ǹtì yẹn níjọ́ wọn sàlẹ́ǹtì Ànábì Ìsá àwọn àjọ rẹ̀ sàlẹ́ǹtì ẹ̀ tó bá yẹ pé ànábì Ọlọ́run ọba ní Ọlọ́run lọ́ba rán ń sẹ́ ọba rẹ̀ sì wà pẹ̀lú rẹ̀ bá a ṣe dúró yìí ìwọ Ìsá. àlìyẹsẹ̀ tí ń rọ́bùkà. yẹsẹ̀ tí ń sọ̀rọ̀ fọ́lọ́ ọba rẹ̀. ayùnà sínú àlẹ́ iná máa ń dàtà mìíràn sábà. ní ìsìn bá a ṣe dúró yìí tá a nílò bìkàkà kọ́lọ́ ọba rẹ̀ kọ́ máa sọ kóúnjẹ kalẹ̀ láti sámà fún wa ní ìsìn. kọ́lá tẹkúnlá ìgùntùmù mi nínà. Ọlọ́run yóò sì ṣe kétra yìí tí a bá ń sọ fún pé ẹ̀sìn bẹ̀rẹ̀ Ọlọ́run bá tẹ bá jẹ́ mú mi ní. kọ́lù nùrídù anáàkùlà mí ní á. ẹni kò tí ì dìjà a kàn fẹ́ tẹ́sí ọwọ́ Ọlọ́run ọba ni. wàtọ́tù máa ń iná kúlúùbù náà. wọ́n kàn wọ́n sì lè balẹ̀ bẹ́ẹ̀. wà ní alámọ̀ akọni sọ́dọ̀ dídà náà wà náà kú náà lé àmìnà sáyé. jáde ìgbàgbọ́ Ọlọ́run ọba lọ́rùn ṣẹ́ káṣí lè máa wá jẹ́rìí rẹ̀ pé òótọ́ Ọlọ́run ọba rán ṣẹ́. ọ̀là ìsàbùnù Mariam láwùn. bàbá sún sákò gidi tí ọmọ ibi tí ó yí àti má ọ wá fèsì Ọlọ́run ọba sàlẹ́ńgì ti dé wọn ti fèsì ẹ̀ wọ́n gbé èkó ọ wá ní wọn lọ́wọ́ ọba. Rabbana anzil alayna ma'idatan minas sama'. wá béèrè lọ́wọ́ mi ní bá a ṣe dúró yìí bá ń sọ kún jẹ kalẹ̀ láti sánmà ní ìsín. takunu lana idan li awwalina wa akhirina. wọ́n máa jọ́jú fáwọn ẹni àkọ́kọ́ àtàwọn ẹni ìgbẹ̀yìn. wa ayatan minka. wọ́n máa já mi látọ̀dọ̀ Ọlọ́run kó ọ̀ràn mi ń sẹ́. warzuqna wa anta khairur raziqin. bọ́ ọ bá sọ fún oúnjẹ yìí kalẹ̀ tán tún máa fà wọn pápánu sí ọmọ lágbáwọ̀ ò ní jẹun kọ́ má jèso báńkèso tí wọ́n sí ìwọlọ́ba tó ń kẹ́yàn. qala Allahu. Ọlọ́run wá sọ báyìí pé. inni munazziluha alaykum.
ọlọ́run tó bí mí ni munazil alaykum máa sọ kalẹ̀ lónìí máa sọ kóúnjẹ kalẹ̀ lónìí. Bàbá yẹ kí fúrúbà dùn mí kó. lẹ́yìn ìgbà mo bá sọ kalẹ̀ tẹ́ ní bá tó wà ṣe gèfè nínú yín. Fàyí ni wọ́n ti bù àdàbà lọ́wọ́ ti bù àdà mìíràn àlẹ́mí. ọ̀rọ̀ ni wàá wá jẹ́ yí àyè àti ìjẹ́ nìkan rẹ̀ nítorí tí ì ṣe rí lẹ́ni kì í ṣe yìí. ọlọ́run sọ Fàyí fún dàda jẹ́ mìíràn sàmá máa yìí. yàtọ̀ náà ó sì sọ ọjọ́ ni ó ti ọjọ́ tó wọ́n máa sẹ́líbírẹ́tì. àyàmùláyì nínú ọjọ́ àṣeyọrí Musa àṣeyọrí Yísá lọ́wọ́ ọdún bẹ́ẹ̀ náà ni dọ́tà nábì lọ Israel wa Miraj tó kò ní Madina láti Maka ó sì lọ sí Jerusalem kò sí wá pléènì àwọn àfa àdìsí gbé wá kó kẹsì àdúrákì gbogbo ẹ̀ pátápátá lérèkù ni àṣẹ ọlọ́wọ́ ọba ni ànábì sì lọ káàánú owó lónìí káwọ ibi tí Maka wà Kaaba wà káwọ ibi tí Jerusalem wà káyipẹ́ yẹn wá kí ìṣá ìtàn ó sì wọlé lọ sùn láàrin kàràkàrà aago mẹ́wàá aago mọ́kànlá ọwọ́ àlọ́ Jerusalem ó tún padà lásùbá kò sì gbé pléènì Abubakar pẹ̀lú ẹ̀sìn jọ tún ká mọ́tíláṣí ni ó ní pọ́ wọlé lọ sùn ní ìmọ̀ lọ́wọ́ àlọ́ tó dé ó sì lọ ó sì ṣe gbogbo nǹkan pátápátá ń bẹ̀ ọlọ́run sì fi ní ọ̀pẹ́ ṣùgbọ́n ànàlẹ́ sí asúrà mi. bí abúlé ilé ìlà mílíọ̀nù náà ti di ara ìlànà ìjọba àtijọ́. ọjọ́ tá a rántí ni torí àsìkò ọwọ́ àpò ọjọ́ méjì tí mo wá fẹ́ fi sọ̀kalẹ̀ ọ̀rọ̀ náà ọ̀kan wá bá oṣù yìí mu àwọn ọjọ́ téèyàn máa rántí ìṣẹ̀lẹ̀ tó lágbára ilẹ̀ máa ń mì kò sí bẹ́ẹ̀ yàn ṣe lè tó láyé ilẹ̀ ó mì tí ẹ bá mì tó bá dó yìí kọ ó dó yìí kọ bẹ́ẹ̀ ni pé kílẹ̀ ọ̀la ni wọ́n fẹ́ gbé ọbẹ̀ ọlọ́run tí mú yàn dúró wà ní dúró ilẹ̀ tí gbẹ̀yàn ní àìpé ìrẹ́lẹ̀ yìí gbé mi ọlọ́run irú ọjọ́ òun tó bá bá yí láyé tó yẹ kí ló gbé yí mi tí ọba gbé yí mi tẹ́ bá yọrí ẹ máa sẹlẹbírẹ́tì rẹ̀ òun ní ọjọ́ tilẹ̀ tó ìka nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àwọn àjòfìrí tó ìka nẹ́bí Muhammad wọ́n pètè pèrò lérí ẹ̀ kò gbọ́ ọmọ wọn kò gba ya wọn kò jù wọn jìbìtì kò sì pa wọn kò bá nǹkan wọn jẹ́ ìtọ́lọ́hún jẹun náà níbi wọn nú ni wọ́n fẹ́ torí ẹ̀ lélù wọ́n wá ṣe ètò ìpèrò wọ́n wá wò ike kíláàsì ẹ jẹ́ ká sánsán rẹ̀ àbí ká pa àbí ká lè jáde ọlọ́run ló ti pé mẹ́ta wọ́n fẹ́ pọ́ wọ́n fẹ́ sánsán ni wọ́n fẹ́ lè jáde ó níwà faramá ń bẹ́ẹ̀ tí wọ́n bá pọ́ iṣẹ́ òní kọ́ntínú tí wọ́n bá sánsán rẹ̀ má dé òní lè kọ́ntínú jáde ní kó o ṣe yíyíra ní kó o kó Mákà kọ́ wá lọ sí Madina ìjọ náà ti lọ sí Suratu Tawba ìjọ tọrọ ń wá de. ilá tẹ̀síwúrú fàkọ́nínà sọ̀rọ̀ wúláwù ìsìlábàdáwù lẹ́dínà kábàrú záàdìyà sí lẹ́yìn sí wọn máa fi lìgáàdì. ọ̀rọ̀ níjọ́ tó ojúṣe mi ọ̀rẹ́ mi tó jáde àti ẹnìkejì Abubakiri ìsúnwọ̀n máa fi lìgáàdì. àwọn méjì wá wà náà gun kòkò. ìsìnkúlù ní sọ ibi ìlà tààzàn. àwọn ọ̀tá sì lé wọn padà ẹ̀mí ọ̀tá sì máa ń yí wọ́n dé ànábì débi kí wọ́n padà wọn padà Abubakiri wá ń gbọ́n ẹ̀rù wá ń bà ànábì wá ń sọ fún Abubakiri yìí pé làtàzàn ó ní má bànújẹ́ o iná làmánà ó ní bí kò máa wà yìí ìdáwà ń bẹ ọlọ́mọba wà pẹ̀lú wa àdáwà ní àyè. fàánzálálàhù sakinatahu alayhi. ọlọ́run nígbà ànábì ṣe wí bẹ́ẹ̀ ń bọ́ bá sọ tí ń jẹ́ fọkànbalẹ̀ mọ́ sọ kalẹ̀ fún wọn. wàá dàwù bí junudin lam tarawha. ọlọ́run ni mo kún wọn nípa pẹ̀lú ọmọ ogun téye fojú rí. waja'ala kalimatal ladina kafaru. béèyàn bá gbéyàn bọ̀ díẹ̀ tẹ èdèyàn tán lọ́mọ ló gbé kú ọmọ fi gàgàdàgbò ọmọ fi sara bọ́ bá gbéyàn tán kò sí yín mọ́ ọlọ́run ọba àti ọba ti pé àyádà tó pé lẹ́ẹ̀kan náà yọ dáhùn torí wọn náà fi lẹ̀ mistake táwọn ẹ̀dá máa ń ṣe nígbà bá nídìí ẹ̀dá máa ń lọ ọdún ẹ̀ kò ní dáhùn ọlọ́run èso ọba tí yẹn kí a máa ń kó lé báwọn ìwọ ló ọ máa communicate pẹ̀lú ẹ̀ ò ní filẹ̀ níjọ́ tó ọba wa ní ìdẹ̀tọ̀ ọba ti pé yóò mẹ́ni mi náà ni ó ní ìdìnnà lọ́wọ́ kí n ṣe fún un ìgbà tá ànábì ti sọ fún àgbà kí ni òkè làtọ́ sanu iná láhàmà má fòyà ọlọ́run ọba wà pẹ̀lú wa ní. fàánzálálàhù sakinatahu alayhi. ọlọ́run mo ń fọkàn balẹ̀ wá bá ń wá àyádà òun. bí junudin lam tarawha.
ọ̀rọ̀ ni mo kún wọn pa pẹ̀lú ọmọ ogun téèyàn fojú rí àwọn ọmọ ogun kan wà téèyàn kì í fojú rí inú atẹ́gùn làwọn ń gbé ó lè fojú rí gbogbo gàlùgbé ní kó security káàkiri bá a ṣe ń kó wọn kiri tó wọ́n sì tún gbé wa. La ilaha illallah. wọ́n tún ní ẹgbẹ́ àti àwọn jùlọ́ọ̀dù. lámùtàrà ọ̀há. àdégbòkùn ni ọba kó fún àwọn fọlọ́ngò fún wa ní ọmọ ogun téèyàn fojú rí lámùtàrà tó lè fojú rí wọn. ọjà àlà. ọlọ́ ní ohun àwọn gèrè ní kí n lọ sókè nì. yàrá kalimata alladhina kafaru sufla. àbágbóhùn wọn mọ́. wa kalimatullahi al-ulya. ọlọ́run lọ́jọ́ àní tí mo ràn ọ́ ṣe lọ́dẹ̀ àwọn ọ̀tá ni. aláàkiri tó o ṣe yíra láti Mákà lọ sí Mádínà tí mo bọ́ lẹ́ẹ̀ni ó ti dọjọ́ tá a máa sẹlẹ̀bírẹ́tì òun ló ti dé tó oṣù yìí bá ti dé oṣù Háràmù gbogbo mọ́sálásí gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo ayé àgbáyé mùsùlùmí wọn là ń ṣe yíra wọn sẹlẹ̀bírẹ́tì ọjọ́ tẹ́lẹ̀ ní wa tọ́yẹ kọ́ tẹ́lẹ̀ tọ́lọ́ wọn tẹ́lẹ̀ ní à ń sẹlẹ̀bírẹ́tì ọjọ́ tó eléyìí wá rárá ṣe tí ọ̀rẹ́ nìkan mọ́rọ́ lọ́hùn ó sì ra Abubakiri Ọlọ́run sì wá kún ọjọ́ òun là ń sẹlẹ̀bírẹ́tì gbogbo àwọn tó wá fara kíni láti máa ń sọ àdúrà fún wa yìí pé yàrá. iná lè àdìrà àdìrò lè àdìrà àlá. lílé ànsọ́rì wálé mú àdìrà. yàrá bí iná lè àdìrà àdìrò lè àdìrà àlá. iṣẹ́ ribiribi tí wọ́n ṣe fẹ́ sí ni àwọn sàábà wọ́n fara kí wọ́n fara gbọgbẹ́ nítorí Ọlọ́run torí ànábì wọ́n ṣe tẹ́bíyà ẹlòmíì ní kò wọ́n kú kí ànábì ọ̀sán tí wọ́n kú. bí wọ́n bá kú ẹ̀sìn ní kọ̀ntínú àmọ́ táwọn bá kú kò sí nǹkan kan gbogbo yẹ wọn àjọ àmọ́ tọrọ fún pé wọ́n lọ́wọ́ bá ya Rabbi wọ́n lọ́wọ́ iná lè àjìrà àjìrò lè àjìrà fagifiri lílé ànsọ́rì wálé mú àjìrà. fagifiri lílé ànsọ́rì àwọn tí wọ́n ànàbì lọ́wọ́ àwọn àjìrí náà wọ́n ànsọ́rì àwọn tí wọ́n kó Mákà lọ Mádínà àwọn tí wọ́n àní Mádínà tí wọ́n gbowó dúkìá wọn lẹ̀ àwọn máa ń ṣàdúrà fún ọkọ̀ ọ̀hún foríjì wọn ọjọ́ ni là ń sẹlẹ̀bírẹ́tì ní ọjọ́ ni bẹ́ẹ̀ lọ́jọ́ tí a bá ṣẹ́gun ọ̀tá nínú ọjọ́ tí yẹn sẹlẹ̀bírẹ́tì láyé lọ́jọ́ tó ṣẹ́gun ọ̀tá tí wọ́n bá dájú kọ ọ̀tọ̀ wá rẹ́yìn wọn ìlú lọ́dájú kọ ní ọ̀rẹ́yìn wọn ayé lọ́dájú kọ ní ọ̀rẹ́yìn wọn òṣì lọ́dájú kọ ní ọ̀rẹ́yìn òṣì àìsàn lọ́dájú kọ ní ọ̀rẹ́yìn àìsàn wàhálà kan ló kọ ní ọwọ́ rẹ́yìn wàhálà lọ́jọ́ tí yẹn sẹlẹ̀bírẹ́tì ní irú ọjọ́ tí yóò náà dájú kọ Musa tí Musa wá rẹ́yìn rẹ̀ gbá wẹ̀s. wọ́dà wá bí náà ti bẹ́ẹ̀ ní ìlànà ìbára ti máa ń bìrẹ̀ àánú àdúlùdù mágíyàwó àdìwá. Atani Norte Banu Israila. Anabi Musa alayhi salatu wa salam òun lọ́nà ọ̀nà sí Fíríọ́nà wàá gbà ó fèsì Musa ọ̀rẹ́bù ẹ̀ lọ́tún ọ̀rẹ́bù ẹ̀ lọ́sì ọ̀dájú ogun kọ́ ó gbé wàhálà tì bí Musa ṣe ń ṣe wá àsìkò tó kọ̀ gbọ́ èrè wàhálà òun ni Musa wà Fíríọ́nà wá ní tóun jáyàntì lálágbára ọjà yàtì lálàsẹ bíi kí ìjọba federal government kó máa béèyàn kan fà á ìjọba ní Fíríọ́nà ọwọ́ dojúkọ Musa ìwọ̀n lé Musa bọ̀ ìgbà tí wọ́n lé Musa bọ̀ wọ́n wá débi odò ní ẹ̀sẹ̀ débi odò ni Ọlọ́run wá sọ fún Musa yìí pé. kọjá wọ́n ti nà bíbá ní Ísírẹ́lì ìgbàrọ̀ bàtì bá òun Fíráúnù wájúlúdú kájí àtà ìdá àdìrákà kọ́ là mọ́tò àdáwò là ilà ìgbà tó wá débi odò ni Ọlọ́run wá sọ fún Musa Ọlọ́run nílẹ̀ Musa ìwọ kọjá ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ ń fi náà odò ń kọ́ dọ̀nà Musa fọ̀ pa na odò
ànìdìrí bí abọ́ kàlíbáhárà. odò yẹn bá di ọ̀nà Musa wá kọjá bí Musa ti wá kọjá tani tí ó nà wá ń wo Musa lẹ́yìn ibẹ̀ hẹ́n àti wọn náà tá a gbà ọlọ́ni mo á mọ̀ mò ń sún fídíò náà mọ́ bí Musa ṣe ń lọ mò ń sún fídíò náà mọ́ àwọn àjọ Musa wá ń sọ fún Musa ibẹ̀ wọ́n bá wa Abubakar náà ti sọ fún ànábi tá ànábi sọ pé látà sani Musa náà wá ń sọ fún wọn ibẹ̀ kàlá ìnáma yíyá rọ̀bì ìsàyàlì. Musa ni wò lè bá wa ọlọ́run bá nígbà pẹ̀lú ibi tá a gbà yóò fi hàn ọlọ́run wá fi hàn wá fílọ́nà wá fílọ́nà wá sọ̀sùnmọ́ nígbà fílọ́nà súnmọ́ Musa ti kọjá ìgbà tí fílọ́nà súnmọ́ tó dàgbà ni. àtà iná àdínà kàwé gárakù. ọ̀rọ̀ ní ilẹ̀ èmi mo ní ọ yá gbá fílọ́nà mi fílọ́nà wá tẹ̀lé sáà ní omi. kọ́ọ̀lá. ìgbà tí fílọ́nà wá tẹ̀lé ìwọ̀n ṣe tẹ́ńfẹ́ kú ìwọ̀n fọ́ka kú ọlọ́run ọba tí Musa ti wá ń sọ fún tí ò bọ̀ ìgbà wọn wá sọ pé àmọ́ntì ó ní mo ti gbà báyìí. àmọ́ntì àdàwù láìlá ìlàlẹ́dí amánàtì ìbànú Ísírẹ́lì. mo ti gbà fọlọ́run táwọn bàní Ísírẹ́lì gbà fún sọmọ pé láìlá láwọn ló ṣe wù ànábi ní ẹ̀ bá ti ṣe yọ wà dìjánà kí ló dé tó wà dìjánà ó ti lé mọ́tò létí o kì í. wà lẹ́sà ti tàwọ́bátù. ọlọ́run fi má jẹ̀mú kalẹ̀ sí túbá o. má rò pé táìmù wà o kò sí táìmù o tètè jẹ́ wọn fi padà kó o fèsì reality. ọlọ́run ní tuntun bá lẹ́nu ọ̀tẹ̀ mi. ìnáma tàwọ́bátù. ọlọ́run ní tuntun bá lẹ́nu èmi ọlọ́run. àlàlá ìlílẹ́dì iná yá màlúù náà sùn àbíjà àlàtì. òun náà tí wọ́n ṣe mistake kò sẹ́ni tí ó lè ṣe mistake ẹ̀dá ni wá wọ́n á ṣe mistake pẹ̀lú àìmọ̀kan wọ́n ṣe mistake. súnmọ́ àtúbù nàbí kọ̀rì mí. ọlọ́run ní kọ̀ọ̀pẹ́ kò jìnnà ó fi ìsìnkú fáàrù gbé pamọ́ ó sì jáwọ́ kò débẹ̀ mọ́. wàhùlá ìkà túbù láwù àléyìn. ọlọ́run àwọn tí ń gba tuntun bá wọn ní àmà. wàlẹ́ ìsáàtì tọ́ọ̀bà. ọlọ́run ní kò sí tuntun bá fáwọn àwo. lílẹ̀ lílẹ̀ yá màlúù náà sẹ́yìn àti àtà ìlà àdọ́rà àdàwọ̀ múlùmọ́. àwọn tí wọ́n sa burú lójú kú wọ́n ní ó jáwọ́ kọ̀ jáwọ́ wọ́n sì wá àsìkò gba wá sí ọ̀sán àwòkọ́ àdá wà ń bẹ̀ náà ni àsìkò kú wá dé wọ́n kọ́ ka kú. ọ̀là yìí ní tubutulẹ̀ àná. ọlọ́run ni wọ́n sọ ní ìsìnkà tí ọwọ́ kú gbà ọwọ́ ni mo tún bá ní ìṣe o. wàlálẹ́bí náà mú tún náà kù fá. ọlọ́run ìní gbà. ọ̀làyíká àtàlẹ́ níjọ́ àjẹ́ láìláìláìláwù Musa Fìrìhónà kóbùlò mánu ọ̀tẹ̀rì sómi ọjọ́ tó tẹ̀rì sómi ìní. Musa ṣàṣeyọrí ìní ọlọ́run lọ́jọ́ ní sẹ́ńkìrì. bí ayé mi láyé nàbí dálíkà láyàtì. ọlọ́run lọ́jọ́ ní sẹ́kìrì ọjọ́ tí yẹn sẹ́líbírẹ́tì ni òun ló bí Tásúà. nínú oṣù yìí náà ni ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá tí wọ́n ń pè ní káríkáyó ọjọ́ tí Musa ṣàṣeyọrí nìyẹn. èyí ti fi rádùn ọ̀pẹ́ wá nínú tí múyàn téèyàn máa sẹ́líbírẹ́tì láyé òun làṣeyọrí àṣeyọrí ìdẹ̀rọ ọlọ́run pírójẹ́tì pọ̀ àmọ́ kìí ṣe gbogbo ẹni tó fẹ́ ṣe pírójẹ́tì lórí ṣe kìí ṣe gbogbo ẹni tó dà nǹkan lẹ̀ bẹ́ẹ̀ yìí mẹ́sàásì ṣe dálẹ̀ yìí ẹran tí àná o ẹlẹ́sẹ̀ náà ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ kéde àti ní o ìgbòrú ẹran tí àtúnkọ̀ ní ìlú. mo sẹ́ni àfúnà bẹ̀rẹ̀ àrídì. ọjọ́ tẹ kéré ló ń kà. takabuna anya takatọfakumuna. tẹ wá wòrán yín jọ́nà pé àwa náà láàrin àwọn yìí. Àwa kú. farabalẹ̀ àwọn sábìdìní ti lọ ọ̀nà ti jì kò sí tí wọ́n ti gbèsè nínú ẹ̀sìn wa àyìnbá ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ wá ń kọ́ wà yìí sáwa náà lè gbé pa bá wọn sáwa náà ò ní tiwa ṣe ọlọ́run níbẹ̀ ṣe wà ń jọ náà nìyẹn. takabuna anya takatọfakumuna tufa wa kú. ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni mo bà yín mọ́ra èmi ọlọ́run ọba mo fà yín mọ́ra mo kó yín mọ́ra. wà á yí àdàkùn mi náà sí. ayé àdàkùn mi náà sì ni mo kún yín. ìrìnàdọ́wọ̀ èmi ọlọ́run mo sọ̀pọ̀tì ẹ̀yin náà fat. ìrìnàdọ́wọ̀ ọlọ́run tó sọ̀pọ̀tì náà fat ẹ̀yin náà fat lẹ fèsì àdéhùn ọlọ́run tó ṣe fún ànábì. sallallahu alayhi wa sallam. àdéhùn olóṣè fún wọn wà lálẹ́ àyíra tó ń. khairul laka minal ula. níbi
ẹ̀yìn tí ó da jojú rẹ lọ ẹ̀yìn wo kílómẹ́tà lẹ́yìn ànábì tí ó da jojú rẹ lọ ẹ̀yìn tí ó da jojú rẹ ní fẹ́ ìsàjẹ́ ànásùrùmáì والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ọlọ́run gbogbo tí wọ́n ń torí ẹ̀ dí àmú rẹ tí wọ́n ń dáadáa sí rẹ yìí. رأيت الناس ẹ̀yìn ọ̀dájú rẹ ọmọ ara àwọn èèyàn tọ́jà pé yẹ́dùn náà يدخلون في دين الله أفواجا. wọ́n máa wọ mẹ́sìn rẹ níjọ kìtìkìtì wọ́n máa wọ wíì tọ́ba débi nẹ́tíwáì tọ́ba dọ̀hún nẹ́tíwáì bọ́dé London nẹ́tíwáì bọ́dé Amẹ́ríkà nẹ́tíwáì bọ́dé Canada nẹ́tíwáì ọ̀dẹ̀ ní débì kankan bẹ́ẹ̀ kó o rí pé ọ̀kan kò tó sọ pé nílé gbogbo ẹ̀ ní wọ́n wà uniform gbogbo bí ọba bá wọn láyé wọ́n ti létò wọn wọ́n ti ní bí wọ́n ṣe rí wọ́n ọ̀gádá ìṣeré gbogbo nǹkan tí wọ́n ṣe ọlọ́run fi ń fèsì nínú Islam bó ṣe fàǹsáàbù bí ní fèsì nínú Islam sábàárà àwọn ẹlẹ́sìn míì tí wọ́n pé bíbà tí wọ́n ń ṣe nǹkan wọ́n ní secondary school wọ́n ní primary school wọ́n ní university ọlọ́run wá gbẹ̀yìn náà ìdè kékeré fèsì kìí ṣe gbogbo ẹni tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ló gbéṣẹ́ délé gbogbo ẹ̀dá tí bá lọ lérí ìrìn àjò láyé tó ń ṣòwò ní ń ṣe nǹkan kan ní ó níbi tí lọ kí wá sí gbogbo èèyàn ní òde tí lọ gbogbo èèyàn kí ó de píkì o kódà kò sí bẹ́ẹ̀ fún ànábì Ọlọ́run èyí tó bàjẹ́ ọpẹ́ yóò ní bá mi lọ síwájú ní sáyé kí wá sọ̀kalẹ̀ rẹ̀ gbogbo ànábì tí ń kà yìí bí èèbá akọ́lọ̀ mẹ́nu bòmí inú wọn ni àgúrò sẹ̀lẹ̀ mọ́. iná àìná ilé ìkà. náà gbọ́dọ̀ sí ìkà ọlọ́run wọn ránṣẹ́ sí ànábì. kàmá àìná ìlànà òhìn. ọlọ́run mo ṣe ránṣẹ́ sínú. wọ́n nàbí yìí nàbí máàdì. àwọn tí wọ́n wá lé ìlú mọ ránṣẹ́ sí wọn. wà á iná iná Ibrahima. mo ránṣẹ́ sí Ibrahima. wà Ismaila. mo ránṣẹ́ sí wà Isahaka. wà Yakuba. mo ránṣẹ́ sí. wọ́n lé àsìbáàtì. àwọn àsìbáàtì àwọn méjìlá ni mo ránṣẹ́ sí wọn. wà Isa. mo ránṣẹ́ sí Isa. wà Ayuba. mo ránṣẹ́ sí Ayuba. wà Yunusa. mo ránṣẹ́ sí Yunusa. wà Haruna. mo ránṣẹ́ sí Haruna. wà Sulaimana. mo ránṣẹ́ sí Sulaimana. wà Abẹ́yìnà. àwọn ọlọ́run ló ti jáde fóun fún Dáúdà ní Sẹ̀búrà Dáúdà dàmọ́. lẹ́yìn náà Dáúdà Sẹ̀búrà. olùkọ́ Dáúdà Sẹ̀búrà dàmọ́. Sùwìfì Musa dàmọ́. Sùwìfì Ibrahim dàmọ́. gbogbo àwọn tó ka yí àwọn tó ránṣẹ́ ni wọ́n tá a bá padà lónìí ìṣe àmàsọ̀rọ̀ anẹ́jẹ́ àmàsọ̀rọ̀ Yísá bí àwọn Júù wà láyé àwọn àjọ Musa nù ọba tán lábúrò àwọn tó kàkà lẹ̀ yìí. àwọn yòókù wá dà kí erí pa àwọn ìdálẹ́rì rẹ̀ ọ̀tán báwọn àfa kọ̀ọ̀kan náà ṣe dìde tí wọ́n ṣiṣẹ́ tá a sì gbúrò wọn mọ́ bẹ́ẹ̀ lóníṣòwò kọ̀ọ̀kan náà dìde tí wọ́n ṣiṣẹ́ tàbúrò wọn mọ́ bẹ́ẹ̀ ni ọlá kọ̀ọ̀kan dìde wọ́n ṣiṣẹ́ àbúrò wọn mọ́ àwọn èèyàn dèèyàn láyé máa lọ wòlú kọ̀ọ̀kan máa wòlú rẹ̀ máa wòlú mi náà tá a ti gbúrò wọn ní tàbúrò wọn mọ́. bọ́ bá dé àbúrọ̀dù ó rọ́pọ̀lọpọ̀ ṣọ́ọ̀bù tẹ́ ẹ ti ra nǹkan ní 20 years 25 years tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ti tì í wọ́n sì ti tajà ń bẹ̀ yìí wọ́n sì ti tì í pa lónìí ẹ̀yin wá bẹ̀rẹ̀ ní 25 years ọlọ́run wá sẹ́ yípo ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún karùn-ún ẹsẹ̀ bírètì mẹ́wàá àkọ́kọ́ ẹsẹ̀ bírètì mẹ́wàá kejì ẹtọ́ wa fi márùn kún gbogbo tí sì tújọ lọ́wọ́ láàrin yín àmọ́ ntọ́lọ́ ń fi sàánú yín tẹ́ fi sẹ́kù ní pé ìyàtọ̀ ń bẹ láàrin ètò àtọ̀tẹ̀ ọ̀tẹ̀ yóò borí ètò. lakali amudu. lakali amudu. yàrá ìlú ni wọ́n ní bábílì wọ́n ní wùdà bàbá kìtà tuntun àtẹ̀jà òun àtẹ̀rù náà. ọba tí ó bá yín sẹ́kù. alhamdulillah. tọ́fà àánú rẹ̀ ọ̀sẹ̀ yín kù. tọ́fà àánú rẹ̀ ọ̀sẹ̀ yín kù. ọlọ́run má ṣe ní tí ó parẹ́ o. ọlọ́run má ṣe ní tí ó parẹ́. kọ́dà kan abẹ́ o. kọ́dà kan abẹ́.
ọ̀dà pa bẹ́ẹ̀. nígbà tí bàbá wa aṣáájú mùsùlùmí nílẹ̀ Yorùbá ẹ̀dọ́ àǹdẹ̀ta tí wọ́n ṣe àwọn oúnjẹ òní wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn àní fáńtì mú ní àlàáfíà wọ́n náà bá ti ṣe dáadáa fọ́lọ́hún ẹ̀ẹ́dọ́ ọlọ́run kẹ́ máa ná ẹ̀kú ọlọ́run ẹ̀ wá fi ṣe dáadáa fọ́lọ́hún méjì rẹ̀ ètò ẹgbẹ́ta yìí náà bá lọ tọ́tẹ̀ síbẹ̀ má ìwádìí tí ọmọdé yìí náà lò ní a bá wo fáìlì yìí lọ́dọ̀ ọlọ́run tó bá kù síbi kan ẹ̀ ọlọ́run ẹ̀ sáà máa jọ lọ èyí tó ṣe fún mi náà sáà tì í náà tó èyí tó ṣe ànábì òní ẹ̀ jẹ́ ti bẹ̀rẹ̀ ó ṣe dáadáa fẹ́ sí ọba tí ó ṣe bẹ́ẹ̀ kódà àkókò má ṣe ní tí ó parẹ́ o. àmín. má ṣe ní tá a máa gbọ́ pé àmẹ́kọ̀sì ti wà yí ọlọ́mọ sí bẹ́ẹ̀. báwa ṣe ní nǹkan tí ó yé lọ́jọ́ tó yà kí á mà ní. lápapọ̀ ládàáyẹrí tó ṣogbó wà yí má ṣe ní tí ó parẹ́. má ṣe ní tí ó parẹ́. ọlá tó tóbi ọlọ́run ọlá tó kọ ọlọ́run. gbogbo tí tújọ má jọ wọ bẹ̀. ikú ọ̀wọ́wọ́ ọlọ́kọ́lá yín bẹ́ẹ̀. má lọ bẹ̀ máa máa ń kú bẹ́ẹ̀ ni ọlọ́mọ sí bẹ́ẹ̀ fún wa. òsì máa ń tújọ. onídàwájà olówó níbo débẹ̀ lánàá sọ̀rọ̀ àkàtà kankan mọ́ ọ̀rọ̀ dà kó má sí bẹ́ẹ̀. ọmọ ẹni láti wọ ọbẹ̀ kọ́ máa dá sí. ọlá tó tóbi ọlọ́run. gbogbo àwọn tí wọ́n ti wá ṣe dáadáa. bẹ́ẹ̀ sì kà wọ́n fún wa. wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run. wọ́n ṣe dáadáa fún yín. ọ̀tọ̀dọ̀ bàbá kábíyèsí ẹ̀ka àwọn olówó nù wọn ẹ̀ka àwọn àfáà nù wọn lọ́dọ̀ wa bàbá wa àfọ̀ntá gbogbo yẹn wọn tí wọ́n ti lọ́mọ mọ́tà ọlọ́run bá wa yá fi wọn. bàbá wa tẹ akọ́kọ́ ló mọ́sálásí wọn ọlọ́run mọ́sà sanyíra sọ bàbá wa kò sé má ní ọlọ́run bá a dúpẹ́ fún yín o ìsìlámù dúpẹ́ fún yín ọlọ́run àdúgbò bí ọlọ́run ọlọ́run àdúgbò Muhammad gbogbo ẹ̀jẹ̀ wa ní dúkìá kẹ́ẹ̀gbé lẹ̀ fọlọ́run yàwọn Abubakar ṣe gbé lẹ̀ Umaru gbé lẹ̀ Usmanu gbé lẹ̀ kẹ́ẹ̀jọ́ rẹ̀ yìí ọ̀rọ̀ tí yóò ní sọ̀rọ̀ gbogbo ẹ̀jẹ̀ wa ta yìí fún wa àjọ àbùkù ẹ̀ wá ta yìí fún wa ní ẹ̀ta yìí fẹ́ sí ọlọ́kùnrin bí àbùkù tàbí lọ́kùnrin wa lóbi wa gbogbo àmàmà wa ọlọ́kùnrin bá àgbàdo àmì ọlọ́kọ̀ọ́lá àmì sẹ́mánú wa ọ̀hájì wa tàbí ọlọ́ba mójútó bá fi sọ ẹ̀sọ́ bá dà gbogbo wọ́n dọwọ́ rẹ̀ délẹ̀ ọlọ́mọ dọwọ́ ẹ̀ délẹ̀ ọlọ́mọ dọwọ́ ẹ̀ délẹ̀ gbogbo àwọn tí ò lè ṣe ní ṣe ń ṣe yìí wọ́n jẹ́ wọ́n jáde rẹ̀ o lọ́wọ́ gbàgbọ́ mẹ́ ìsìlámù kó gbé gbé gbogbo wa gbogbo ẹni tẹ́ ti ṣe kọjá ìsìlámù máa gbé gbogbo bàbá wa lákàdésì látọ̀dọ̀ bàbá wa tó já ẹ̀rẹ̀ ayé lẹ̀ fọ́lọ́ ẹ̀rẹ̀ máa yàn wá àádùgbẹ́ náà ni àbẹ̀ wá gbé ọ̀dà ayé ẹgbẹ́ sábẹ́ tọ́lọ́ má sọ láyé lọ́lẹ́ lómi o má jẹ́ máa wọlé ayé lókèrè má jẹ́ máa wọ látẹ̀lẹ́wọ́ ẹlòmí ọba tí tóbi ọlọ́run ọba àjẹkọ̀ ọlọ́run bàbá bìtìmásí ọlọ́ba mójútó ọlọ́ba mójútó ọlọ́ba tóbi ọlọ́run ọba máa ta ọlọ́jà náà وسكن مجانا اللهم اعز الفقر فيه سيادته في علمه سيادته في رزقه سيادته في بدنه توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جنب سيارة الاسلام نجاة العيسى يا سر الفضل والإحسان برحمتك يا الراحمين يا عالق الموت ويا سامي يا سر اللهم اجعل معبود قلوب المؤمنين إلهية المسلمين القصى ومرضي وسنتي وفقتي يا رب العالمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل عين ولا عين بعد ولا مثل عين يدومك معي لقد سبقت كلمات العباد لا المسرور وغير الدنيا لا تجعله حسبك الله ولا تتبقى ولا قوة إلا بالله العلي العظيم